Ẹ káàbọ̀ sórí ilé-iṣẹ́ wa. Ọdẹ Òdùnbí, àjíǹde ara máa jẹ́ o. Kéde o, bàbá wa Tinubu mà ti ṣe bẹ́bẹ́, Olúwa ó ṣe o. Kéde o, ìròyìn ńlá, information ńlá kan ló bọ́ sí etí ìgbọ́ mi wípé bàbá wa Tinubu ti ṣe bẹ́bẹ́, ó ti ṣe ribiribi, ó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Àwọn ìlú kan mà ló ní kí n bá wọn kí bàbá wa Tinubu o. Wọ́n ní ó kú iṣẹ́ takuntakun, wọ́n ló kó àṣeyọrí iṣẹ́ eléyìí náà torí a ti ṣèyí àti mọ́yè yìí jẹ, wọ́n ló tún ti ṣèyí náà. Wọ́n ní bá wọn kí bàbá wa Tinubu, odidi ààrẹ orílẹ̀-èdè, wọ́n ní ṣe wọ́n pẹ̀lẹ́, wọ́n ní ṣe wọ́n pé wọ́n kú àṣeyọrí eléyìí náà. Àṣeyọrí kí ni bàbá ṣe? Ẹ wò ó, ẹ má bínú jàre, ẹ jẹ́ n sọ̀rọ̀ torí bí n bá sọ̀rọ̀ ṣe ló mú ọ ṣe níbi pé ìpè. Wọ́n ní kí n kí bàbá wa Tinubu pé ó ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Eléyìí tí ẹ ṣe yàyà mẹ́fà mọ́, ó ti di yàyà 24. So kí wá ní bàbá wa Tinubu ṣe? Gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire, gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá, ẹ ti ẹ̀fí lè gbé dànsákì fún bàbá wa Tinubu náà. Tẹ́lẹ̀ àwọn ilẹ̀ Libya ni o, wọ́n ní kí n kí bàbá wa Tinubu, wọ́n ní pé kò tiẹ̀ dá sí àwọn rí tẹ́lẹ̀ ṣùgbọ́n ó dá sí àwọn yìí lọ́tẹ̀ yìí. Wọ́n ní ibi tó ti gbà dá sí àwọn yìí, ó ba àwọn gan. Ẹ gbọ́ kí ni bàbá wa ṣe o. Wọ́n ní tẹ́lẹ̀ àwọn Libya wọ́n máa ń dìpọ́ọ̀tì wọn ni, àti wípé wọ́n máa ń kó àwọn ọmọ Nàìjíríà, wọ́n máa ń kó wọn tó máa ń tì wọ́n mọ́lé ni. Débi wípé wọ́n máa ń gba béèlì wọn ni. Tẹ́lẹ̀ wọ́n máa ń kó àwọn ọmọ ilẹ̀ Yorùbá, àwọn ọmọ wa tó lọ sí ọ̀hún, wọ́n máa ń kó wọn anyhow. Ṣùgbọ́n sì wọ́n lọ ti fi òpin sí o. Wọ́n ní báyìí wọn ò tiẹ̀ wá gba béèlì mọ́ báyìí o. Kí wá ló ń ṣe o? Wọ́n ní ṣùgbọ́n nísinsìnyí wọn kò gba béèlì mọ́ nítorí bàbá wa Tinubu ti fi òfin lẹ̀. Ó ti sọ wípé kí wọ́n dìpọ́ọ̀tì gbogbo àwọn ọmọ wa tó wà lókè òkun pátápátá wá sílé. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ rí pé bàbá wa Tinubu ti wá ṣe nǹkan báyìí? Èyí pọ̀. Ó ní kí wọ́n dìpọ́ọ̀tì gbogbo wọn wá sílé wípé kẹ́míkálukú wọn kọ́ máa padà sílé. Ọmọ Áfíríkà tí wọ́n bá rí, ọmọ Nàìjíríà tí wọ́n bá rí ní Libya, kí wọ́n máa dìpọ́ọ̀tì wọn padà sílé lẹ́yọ kọ̀ọ̀kan. Àti gbogbo orílẹ̀-èdè mìíràn, kò ṣe Libya nìkan o. Ẹ wá wo nǹkan òṣì, ẹ wá wo orí burúkú tí bàbá wa tún ṣe. Ẹlòmíràn tó jẹ́ bó ṣẹ̀ṣẹ̀ san owó ìgbéniwá ẹ̀, tó jẹ́ bó ṣẹ̀ṣẹ̀ san owó tó fi gbé wá sí ìlú ni, tí ò tí ì san tán, ìmí tó jẹ́ bó ṣẹ̀ṣẹ̀ san tán, tó jẹ́ bó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ títí ẹ̀, ló bá kó sọ́wọ́, ló bá dìpọ́ọ̀tì gbogbo wọn wá sílé. Ẹjọ́ níbo ni kò ti bẹ̀rẹ̀? Ebi ń pa àwa ẹbí wọn ní Nàìjíríà. Wọ́n wá tún rò pé àbílẹ̀ yóò bá gbé wọn, à ń pọ̀ sí ilẹ̀ bòmí, wọ́n wá tún bọ́ sí orílẹ̀-èdè bòmí. Síbẹ̀ àṣé kò síbi tọ́wọ́ ìjà ẹni ò tó. Bàbá wa Tinubu wá pa láṣẹ wípé kí wọ́n dìpọ́ọ̀tì gbogbo wọn pátá wá sílé. Ẹgbọ́n tí bàbá wí o. Bàbá lòun ò lé anybody inú wọn o, wípé gbogbo wọn ló kọ̀ ya ọmọ alétílápá tó sáfilélẹ̀. Ó ní kí gbogbo wọn padà sílé lẹ́yọ kọ̀ọ̀kan, dá wọn padà. Wípé torí pé pẹ̀lú gbogbo ẹ̀ṣọ́ ààbò, pẹ̀lú gbogbo security tó ń fi síbẹ̀ tó síbẹ̀, wọ́n sì tún rí pé àwọn sá lọ, àwọn lọ sí orílẹ̀-èdè mìíràn. Bàbá lòun ò lé wọn o. Wọ́n ní lọ́wọ́ yìí kí wọ́n dá wọn padà lẹ́yọ kọ̀ọ̀kan. Ó ní kí gbogbo wọn tí wọ́n bá ní Libya, gbogbo àwọn Áfíríkà, kí wọ́n tì wọ́n jáde. Àfi ìwọ tí o bá, àti ìwọ tó bá ní ọmọ, ó ní àárò gbogbo àwọn òbí wọn ti ń sọ wọ́n kọ́ wá kí wọ́n lé. Ẹjọ́ ṣé àwọn òbí wọn sọ fún un pé àárò àwọn ọmọ wọn ń sọ àwọn? Bàbá fòfin lẹ̀,
ó ní kí gbogbo wọn kọ́ máa lé wọn bọ̀ lé pé ilé kókó ń ta gbé àjò lè jù títí kó nílé má relé, ó ní kọ́ máa bọ̀. Ẹ jọ̀ọ́, ṣé ayé náà lélẹ̀, ṣé ìyẹn ló kàn? Ebi tó ń pa wá lórílẹ̀‐èdè kò rí yẹn sọ, ìyà tó ń jẹ wá lórílẹ̀‐èdè kò rí yẹn sọ, àfi kí gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó tún tiraka àti lọ́jà láti kéré oko wálé, ó tún ní kó máa dá wọn padà bọ̀. Èyí mà ga o. Ṣé kò tún ṣe kó gbèsè ní ìtúlẹ̀ lẹ́yìn? Àwọn ọmọ tí ó jẹ́ pé wọ́n ṣe wàhálà àti rí owó àti lọ́gọ́, ó dá wọn padà. Ẹgbọ́n tí bàbá wa Tinubu tún sọ fún wọn, ó ní bàbá don sign o, say make dem deport anybody come back home, say him no pursue anybody o, him no pursue dem, say upon all the security, upon all the everything wey him do, still dey find way run go Libya, dey find way run go another country. He say he no put am for there o, say make una tell everybody make e come back home. He sign the deal with dem, say make dem pursue everybody come back home. Come see where baba take shock me o. He tell dem say their parents don dey look for dem. Ẹ jọ̀ọ́, ṣé òbí ẹ̀ ló rán ẹṣẹ́? He tell dem say their parents don dey look for dem, say their parents don miss dem, say dem miss dem well well, say no place like home, make dem deport everybody come back home. Àwọn òbí tó ti ń dúnú pé Olúwo ṣé o, ọmọ mi tiẹ̀ ti kúrò nínú wàhálà yìí, ó ti bọ́ sí ìlú tuntun. To my surprise, baba say make dem deport everybody come back home. Unto wetin? Unto say he no pursue dem. Ó sọ wípé ìgbádùn ń bẹ nílùú yìí, wípé kọ́ wá máa jẹ́ lọ, láì mọ̀ pé àdọ́gbọ́n sọ pé kọ́ wá máa jẹ̀yà wọn lọ ni. Bàbá lòun ò lé wọn, ó ní kí wọ́n máa ṣe kí ni, kán dá gbogbo wọn padà sórílẹ̀-èdè òun, pé ẹni tóun bá rí tó gbà gbòbe ni. Ṣé ìyà yìí ò ti pọ̀ jù? Ṣé ìyà yìí ò ti pọ̀ jù? Ààrẹ, gbogbo ọmọ Yorùbá, ẹwẹ́ ni tá a yàn síbẹ̀ kó ṣojú wa, àṣé ó tún padà wá ti irin gbóná bò wá lára ni. Ẹ wo, so àṣé èmi ló kàn, àṣé kò parọ́, èmi ló kàn ẹ túmọ̀ sí wípé èmi ló kàn láti fìyà jẹ yín. Ṣé ẹ mọ̀ pé arákùnrin kan, ọ̀gbẹ́ni olórin ni, ó ní dem go feel it. Àṣé ṣé kìí ṣe pé Tinubu ló lọ sọ fún pé kọrin yìí fún Nàìjíríà, dem go feel it, dem go hear wẹ́. Ọmọ Nàìjíríà a mà ti ń hear wẹ́ o. Gbogbo ọmọ Yorùbá, àsìkò tó láti dìde o. Ẹ má jẹ́ kí wọ́n pe ajá lọ́bọ fún wa mọ́, àsìkò ti tó wa láti dìde. One Yoruba nation, no going back. We need to put an end to this. We need to go our separate way because we need our freedom. Now look at the way they treat us. They treat us like a piece of rag. They treat us as if we are nobody. Yet they rule us as if we are slaves. See, all our Yoruba people, let's stand up for our rights. Ẹ jẹ́ ká dìde fún ẹ̀tọ́ wa. Tó, a ó máa fèyí ṣe ìdágbére. Please, in as much as possible, subscribe to it, like this channel, and share it. Let it get to the top. Until next time, onto this channel, I see you again, which says goodbye. Ó dàbọ̀.